Ọlọ́run ọba mi ìbà rẹ o. Ọba mi tó láyé, ọba mi tó lọ́run. Elédù tó màrè. Mo ṣe bà lórí ètò tòní. Síkírù yín rèé o. Àyìndé ọmọ Adékọ́lá. Ọmọ Ìkòròdú ọ̀gá ọmọ ìlú kú mẹ́dẹ́mẹ́dẹ́ Málẹ̀ Àfẹlẹ̀jà. Ọmọ aṣàlẹ̀jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ní tí òróbìnrin rí. Bí ogún, bí ọgbọ̀n. Àyàwó ń bẹ ńlé. Mo sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi wípé ẹ wò ó. Àwa kẹrin ní Kòròdú tiwa ni. Torí pé Ọlọ́run ọba mi gan fìdí ẹ̀ múlẹ̀. Ó wà nínú Báíbù àti Kùránì. Ó ní ẹ pọ́n ohun obìnrin lé. Torí pé ohun ẹlẹgẹ́ ni wọ́n o. Ẹni tí ò bá wá pọ́n obìnrin lé, ohun mà ló mọ̀ o. Àmọ́ lọ́dọ̀ tèmi, èmi ò pọ́n wọn lé. Mo kí gbogbo pèdèpèdè. Mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ ti ń sọ, kémi Àyìndé ọmọ Adékọ́lá tó máa sọ mo kí yín o. Ìbà bàbá, ìbà màmá, ìbà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá. Àyìndé ọmọ Adékọ́lá yín dé o. Síkírù lèmi ń jẹ́. Ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ jẹ́ ká jọ gbádùn ètò yìí. Àǹtí Mojí rèé. Báyọ̀ báwo ni? Àǹtí Mojí. Ijó gangan lẹ bẹ̀rẹ̀ content. Mo máa ti ń pàdé yín lórí Facebook, Instagram àti TikTok. Pàápàá jùlọ àti lórí YouTube yín. Ẹ jọ̀ọ́ ẹ fọ̀nà èmi náà. Báyọ̀ ọ̀rẹ́ mi, àǹtí Mojí ò lè fọ̀nà hàn. Èmi nìkan ni mo lè sọ bó ṣe ń lọ. Ṣọ́ra àǹtí Mojí tó ń wò yẹn, ilé-iṣẹ́ alálùbáríkà kan ló bá dòwò pọ̀. Ilé-iṣẹ́ Alujo FM, àwọn tó ń bá ní ṣe Facebook followers, Instagram, YouTube àti like àti comment. Àwọn nìkan ló lè bẹ́ẹ̀ ṣe. Báyọ̀ àti wípé ṣó o ti gbọ́ Pé kí ni? ọwọ́ òyìnbó aláwọ̀ funfun wọ́n mà ti monetize Facebook ní Nàìjíríà. Gbogbo ọmọ Nàìjíríà pátápátá ẹ kú oríire o. Àwọn tó mọ̀nà ilé-iṣẹ́ Alujo FM, àwọn ló ń rọ́ tìkẹ́tìkẹ́ lọ bá. Báyọ̀ tètè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08028394626 lẹ́ẹ̀kan sí 08028394626 lórí WhatsApp number. Báwọn sọ̀rọ̀ lónìí kí wọn náà dún ní followers àti pé gbogbo aláàjọ là lásìkò yìí. Ìrètè. Fuminik Integrated Service. We are always at your service. Fuminik Integrated Service. We are always at your service. Fuminik Integrated Service is the #1 in Nigeria. Our services are comfortable, reliable, and enjoyable. We are always there for you whenever you are in need of dispatch bike delivery, bills payment service, international courier, general logistics service, POS service, and also terminal purchase. You can call or DM on WhatsApp on this number 081-3589-4703. Fuminik Integrated Service is the best for you. Fuminik Integrated Service. We are always at your service. Fuminik Integrated Service. We are always at your service. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilé tó kó orúkọ mi ní Hafiz Eniola tí ó gbọ́ mọ̀ sí Orílẹ̀-èdè ó sì kan méjì tí mo ṣe wá bí ju pé mo fẹ́ jẹ́ kẹ́yìn ara alẹ́ kẹ́ máa ṣe kí ni kẹ́ máa wo Alujo FM online TV station ni. Mọ́mì Tósìn látìgbà tẹ́ ẹ ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn tún fi comment jẹ yín yà kí ló ṣẹlẹ̀ gangan. Ẹ wá gbà mí ó mà sún mi o látìgbà tí mo ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn ò share even wọn tún fi comment jẹ mí níyà kí lọ́nà àbáyọ. Ìyá Tósìn mo sọ fún yín ẹni mọ̀nà là ń tẹ̀lé iléeṣẹ́ alálùbáríkà Alujo FM ló ní pé ká ṣe like comment àti viewer gbogbo ẹ̀yin tẹ́ nídìí followers tó jẹ́ níhùn lórí social media lórí Facebook ní Instagram TikTok YouTube ẹ máa bọ̀ nílé iṣẹ́ alálùbáríkà Alujo FM ẹ pè wá àbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp number wa 08028394626 lẹ́ẹ̀kan sí 08028394626 ogun a ò ní viewer a ò ní followers ìyẹn ti dohun gbàgbé o ẹ máa bọ̀ nílé iṣẹ́ alálùbáríkà Alujo FM àwa ni bàbá. Àní gbogbo ohun tá a bá ń ṣe nínú ayé ẹ jẹ́ ká máa fìbà fọ́lọ́hun ọba mi tó lànà ọba mi tó lè ní mo tún júbọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí torí pé mi ò lẹ́bọ mi ò lóògùn Ọlọ́run ọba mi nìkan mo gbójúlé. Àyìndé dé ọmọ Adékọ́lá dé o ó dé sórí ètò tòní.
ọ̀rọ̀ àgbàlẹ̀tò ètò alálùbáríkà ẹ ti mọ̀ pé tí n bá ti gbétò yìí wá a máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ làákàyè a máa fọ̀rọ̀ máa wí ọ̀rọ̀ sórí ìpele ayé tá a wà yìí gbogbo wa náà la mọ̀ wípé ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n òun ni kò ń jẹ́ ká pọ̀ wọn àgbàlagbà níwèrè ohun tá a fẹ́ sọ lónìí ọ̀rọ̀ ìdá lórí ẹ̀yin ọkùnrin ẹ̀yin bàbá ẹ súnmọ́ bí o ọ̀rọ̀ àgbàre. àlọ́wọ̀n fọ́ọ̀sì kan ló pè mí wọ́n ní Àyìndé ọmọ Adékọ́lá wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan yìí ń ṣẹlẹ̀ wọ́n wá ṣàlàyé fún mi dáadáa nígbà tí mo gbọ́rú ìṣẹ̀lẹ̀ yìí mo ní kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹ gbọ́ wọ́n lọ́wọ́n bàbá kan sì wà tó ń fi ọmọ kan kẹ́kọ̀ọ́ wọ́n wá sọ̀rọ̀ yìí wọ́n ń béèrè lọ́wọ́ wọn wípé rú ọmọ wo ló fi ń kẹ́kọ̀ọ́ wọ́n ní pé wọn bàbá kan wà wọ́n ń fi ọmọ ọkùnrin wọ́n fi ń kọ́ ọmọ ìyẹn ni pé wọ́n ń gbé ọmọ ọkùnrin wọ́n ń gbé lórí jọmọ obìnrin lọ mo ní áwù láìsí láyé àtijọ́ ṣé láyé tá a wà yìí tó jẹ́ wípé ọmọ obìnrin ṣe dáadáa nínú ayé wàláì tàláì súnmọ́bìláì ní ayé tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí obìnrin ló lówó jù ọmọ ló lókìkí jù ọmọ ló mọ̀yàn jù kí ló dé. nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí mo ní tó bá rí bẹ́ẹ̀ ń mú ọ̀rọ̀ yìí wá ìyẹn sórí ètò lónìí ẹ̀yin olólùfẹ́ mi lórí Facebook mo kí yín o ẹ bá ń ṣe ẹ̀ dáadáa ẹ̀yin tèmi ẹ̀yin tí ọmọ ọlá ẹ̀yin tí àlùjọ ẹ bá ń ṣe ẹ̀ ẹ jẹ́ kó lọ fà á. mo kẹ́yìn tèmi lórí Black Cap orí adé mo kí yín o wọ́n ní good evening sir èmi náà kí yín o good evening mo kí yín o yá mi fún mi 207 mo kí yín o. orí adé ń gbádùn ètò wa lórí Black Cap bó ṣe ń tẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ náà ló ń tẹ lọ́ọ̀fù kò ní bàjẹ́ fún yín láṣẹ Elédùmarè. wàláì ẹ ríran wò dáadáa lórí ètò lónìí torí pé ikú ti mọ̀ mí pé ètò tèmi pẹ̀lú ọgbọ́n ni ó wà pẹ̀lú King Saheed Òṣùpá ọba orin torí pé sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́gbọ́n ló ń sọ̀rọ̀ ibi tá a bá ti wá rọ́mọ Adékọ́lá tó bá ń gbétò wá dandan ni kẹ́ ẹ̀ gbọ́ orin ọgbọ́n kẹ́ ẹ̀ gbórin ìmọ̀ lẹ́nu King Saheed Òṣùpá àjọ ṣètò yìí lónìí ni. bẹ́ẹ̀ ṣe ń jó kẹ́ ẹ̀ máa kọ́gbọ́n. ìyá wa fún mi wọ́n ṣáà ń ké mi wọ́n láàkú ètò àwọn tèmi lórí Black Cap mo máa ń gbádùn yẹn kò ní bàjẹ́ fún yín. mo rí Adékọ̀yà Fọlákẹ́mi bẹ́ẹ̀ ni máníjà pàdé mi nìyẹn máníjà yèyé oge dọ́bùṣì fún ara rẹ̀ bẹ́ẹ̀ ni December eléyìí ó dùn yàtọ̀ kò ní bàjẹ́ fún gbogbo wa agbára Ọlọ́run wọn ò nífẹ̀ẹ́ kankan ṣàwátì nínú èmi àti yín agbára Ọlọ́run. Fọlákẹ́mi mo kí ẹ̀ máníjà Odo Nation ni ó kò ní bàjẹ́. máníjà má jẹ́ kó wọn ìyàwó mi gbá ọmú o ètò nǹkan kò ní bàjẹ́ bébì mà ti níyàwó púpọ̀ lórí Black Cap má jẹ́ kó gbá ọmú o wọ́n ṣe bí ó ṣe wọ́n o. àbí máníjà bó rò pé ńgbà tí màá kẹnu sí ẹ tó máa sá ni máníjà ó mà ti yàtọ̀ ó mà ti ń lọ fáàfáà lórí Black Cap yìí every night níyàwó kan wọ́n ń gbọ́ náìtì kan ìyàwó kan náìtì kan ìyàwó kan. máníjà Odo Nation
mo recognize present yẹ. ọba náà kì í mú un dín ní. kò ní bàjẹ́ fún ẹ lágbára Ọlọ́run. àràfà náà mọ kànú àlẹ́à ìfẹ́ ni Ọlọ́run ò ní pa náà fẹ́ náà. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo mú wá lónìí ẹ̀yin bàbá ẹ wá gbọ́ ẹ̀yin bàbá kí ló dé tí ẹ máa ń fọmọ kẹ́kan ẹ máa ń fìkan kẹ́kan ìgbà míì wà ọmọbìnrin yín gan ẹ fi ń kẹ́ra wọn ẹ gbọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe rèé ìka ò dọ́gba ẹ wọ́wọ́ mi tẹ́ ń wò yìí wàláì tàláì Ọlọ́run ọba mi ló dá wàláì kò dọ́gba. ẹ̀yin òbí ẹ̀yin bàbá tẹ́ ẹ bá lọ́mọ tó mọ̀wé láàrin àwọn ọmọ tẹ́ ẹ bí ẹ má má fi kan kẹ́kàn torí wípé Ọlọ́run ọba mi nìkan òun ló mọmọ tí ó ṣe fúnni lọ́jọ́ iwájú gbogbo ọmọ tá a bá bí ẹ jẹ́ àkẹ́ wọn bákan náà torí pé ogun tí ọ̀rọ̀ yìí máa ń dálẹ̀ èyí tó ti dálẹ̀ nígbésí ayé ọmọ ẹ̀dá ó máa pọ̀ dáadáa ó ń ṣẹlẹ̀ nílé olórogún kéèyàn máa fọmọ kẹ́kan ìwà tí ò dáa ni. máníjà Odo Nation mò ń gé ẹ Fọlákẹ́mi lórí black cap ló ti ń bo fún mi ó ń bo síasíá ó máa ń tẹ̀ síbẹ̀ kò ní bàjẹ́ máníjà ṣóyẹ pitú ọwọ́ rẹ̀ èèyàn ńlá ló ń ṣe máníjà fún pitú ọwọ́ rẹ̀ dáadáa fún mi money gun máníjà má jẹ́ ń tàṣírí rẹ̀ owó tó ń gbé lọ má jẹ́ ń tàṣírí rẹ̀ o. ọtún yẹyẹ oge ò lábẹ́ ológun dùn. ṣó o ti gbọ́ máníjà yẹyẹ oge. ká olóye tuntun. wàláì fún mi money gun jẹ́ ń gba money gun lórí black cap yìí. ọtún yẹyẹ oge ò. sórí téèyàn bá rí ọba tó bá ti rí ọ̀túnba wàláì tàláì súnmọ́bìlà èèyàn ti rọ́ba ní. bí òun bá fẹ́ rí yèyé oge Mrs. Dorcas Adéyínká bẹ́ẹ̀ ni ìyá double chief ni ń tó bá ti rí máníjà wàláì ó ti rí yèyé náà ni ń àgàgà bó o bá fẹ́ gbọ́rọ̀ sọ́gà létí tó o bá ti bá máníjà sọ̀rọ̀ ó lọ náà ni ó lọ ni ń. máníjà pitú ọwọ́ rẹ̀ aláàárín èmi àti ọ mo mọ bó ṣe ń lọ máníjà má tàn mí bó o bá ń tàn àwọn èèyàn ò ní tàn èmi ó mọ̀ pé lẹ́kùn ni mí mo rínú mo róde mo rẹ́ǹkùlé fún mi money gun kí n fọ̀rọ̀ òun kí n ṣọ́tọ̀ ọ̀pù. máníjà fún mi money gun má máa fi ice cream máa tàn mí. ọba ògùdù ọgá mi àkọ́kọ́ Nájímù Fáṣọlá mi wà pẹ́. ṣé rí ọ̀rọ̀ yìí lórí pé ká máa fi ọmọ kẹ́kan kéèyàn fọmọ kan kẹ́kan a bọ̀ sórí ìtàn kan a kàn ra sọ ní wẹ́rẹ́. Fáṣọlá mi wà pẹ́. pápápá lówó ń ṣàárọ̀ o. àwọn bàbá kan ló wà ní ayé àtijọ́ bàbá tá à ń sọ yìí ó bí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta obìnrin ni wọ́n nínú ìtàn yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló rán nílé ìwé. ọkọ̀ àdùnní sáré láti gbé olórí. ìkan nínú wa jẹ́ bí ọmọ ọdún 12. àdùnní ó. ìyá wa ọmọ sẹ́ẹ̀sì àwọn náà fún mi gift lórí black cap kò ní bàjẹ́ fún yín ẹ ṣáà wá nǹkan fìdílé kẹ́ ẹ jẹ́ ká máa gbádùn ètò yìí. túwálé mọ̀ ń fi hùn ṣáàdìyà. bàbá tá à ń sọ yìí ẹ gbọ́ ọmọ 3 ló bí o ọmọ àkọ́kọ́ ọmọ ọdún 12 ni èyí tó àwọn olóyìnbó ń pè ní 12 years ọmọ kejì ọmọ ọdún 10 èyí tó àwọn olóyìnbó ń pè ní 10 years ọmọ kẹta ìyẹn kéré jọjọ ọmọ ọdún 4 ni èyí tó àwọn olóyìnbó ń pè ní 4 years ṣẹ́rọ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta èyí tó kéré jù nínú wọn lọ́mọ ọdún 4
torí pé ìyẹn ò tí ì mọ̀ kan tó ń ṣe dáadáa àmọ́ ṣe rí first born yìí àti second born àwọn méjèèjì lọ́jọ́ rán nílé ìwé tó jẹ́ wípé bàbá ń náwó lé wọn lórí dáadáa torí pé owó iléèwé àwọn méjèèjì yìí ó ju ti kékeré yìí lọ. akínwùmí Fáṣọlá mi wà pẹ́. ká má parọ́ nítòótọ́ bàbá láìkí second born yìí ó láìkí ẹ̀ dáadáa débi wípé tí bàbá yìí bá lọ ọ̀tá tó bá ń bọ̀ yóò ra meat pie yóò ra ice cream tó bá ra mẹ́ta ẹ̀gbọ́n yóò gbé méjì lé second born lọ́wọ́ yóò wá gbẹyẹ kan lé ẹ̀gbọ́n pé kó lọ fàbúrò ìyá ọdún mẹ́rin yìí bàbá yìí ń ṣe léyìí láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. kódà kí bàbá yìí bá fẹ́ jáde ẹ̀gbọ́n ọmọ second born yìí ìyẹn ọmọ ọdún mẹ́wàá yìí òun ni ó mú lọ́wọ́ tí wọ́n jọ jáde tó bá jọ jáde ìjẹkújẹ ó tán lérí níjẹkújẹ wọ́n bá ṣe ń ra bisikíìtì náà máa ra súwìtì ẹ̀ ń gbọ́ nígbà yẹn lọ́hùn mo rántí kí lorúkọ kíní tó máa ń fi àgbọn ṣe yìí kokonọ́ọ̀tì yóò kó kokonọ́ọ̀tì ráwọ́ báyìí tí gbogbo yóò máa rin ní gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀. ọba tó dá gbogbo ayé tán. àmọ́ ìyá àwọn ọmọ yìí ń ṣàkíyèsí níjọ́ tó bá mú first born yìí jáde ìta gbẹ bí ìgbà tí wọ́n bá wà ní dry season ní bó ṣe lọ ní wọ́n ṣe bọ̀ àmọ́ ìyá ọmọ yìí ò fẹ́ sọ̀rọ̀ bàbá yìí ń ṣe léyìí ó ń ṣe léyìí débi wípé ó bá débi ìwé ẹ̀wọ̀n. mo ń sẹ́ni tó lè mọ̀ ọ̀dí ọkùn. King Saheed Òṣùpá òótọ́ ni kò sẹ́ni tó lè mọ̀ dé òkun ọ̀rọ̀ mi ló ń ṣe ìwádìí ọ̀rọ̀ mi ń rú wọn lójú nígbà tí mi ò gbójú lóògùn tó jẹ́ pọ́ lọ́wọ́n ọba mi mo gbójúlé. mo lóye ilé ayé ṣètò kò sẹ́ni tó lè mọ̀ ọ̀dí ọkùn. tí mi ò dẹ̀ fọ̀rọ̀ ìyá mi ṣeré wo tẹ́ ẹ bá lẹ̀ ń mẹ́ni ọ̀làlẹ́ ò mú ẹnu báyìí lẹ́sẹ̀ ó fà ń fi pèkúrò ojú ọ̀nà. ṣẹ́rẹ́ mi lẹ́sọ̀wọ́ èdè bí ẹni ṣòwò kò kọ́ bàbá súnlẹ̀ òkúndùn wírí. ọyìn èmi náà ni. àní bàbá àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó bá wà yìí délé ìwé àwọn ọmọ yìí tó bá ní kó ràwé ẹ gbọ́ ìwé ọmọ yìí ọmọ ọdún mẹ́wàá yìí ni ó sáré rà kó tó sọ̀rọ̀ ó ti sanwó òwe ọmọ oníkàkà aṣàpèlé. tí ìyá àwọn ọmọ yìí bá wá ń sọ̀rọ̀ yóò ní ṣèbájọ bí wọn ni ìwọ náà ràwé ẹ̀gbọ́n. òṣùpá fẹ́ wọn lórí sẹ́yìn ni o. ó ń kẹ́ ọmọ yìí débi wípé ká má parọ́ ọmọ second born yìí mọ̀wé ìdí tọ́mọ yìí ṣe mọ̀wé rèé o ọmọ yìí ò ń ronú gbogbo òwe tó bá ní kọ́ ní ìdí bàbá rẹ̀ yóò ti sáré rà á fún àmọ́ kí ìyá kó tó rà fún first born yìí ẹ mọ̀ pé obìnrin wọn ò dàbí àwọn ọkùnrin kọ́lọ́n bá mi ṣàánú gbogbo ẹ̀yin obìnrin ibi tẹ́gbẹ́ ẹ̀yin bá ti ń náwó ẹ̀ ní nájú ń bẹ̀ láṣẹ Elédùmarè ìyá ń tra ìyá ń gbìyànjú ìyá nìyá mi òrìṣà bí ìyá ó ṣọ̀wọ́n kò sẹ́ni tó lè dàbí ìyá mi nínú ayé mi ó gbìyànjú lọ ó gbìyànjú bọ̀ ó gbìyànjú lórí ayé mi alọmọ mi ó lálùbáríkà tí ìyá mi bá fẹ́ ṣàdúrà yóò fọwọ́ gbáyà rẹ̀ méjèèjì báyìí àdàbí ẹ̀yin obìnrin ọmọ ṣèkìṣèkì. ìyẹn ti ń bọ̀ ó ń bọ̀ lẹ́wà ó ẹ wá wo bèbí oníjó tó jí bèbí tó díjú sọ́mọ tẹ̀lé mi lọ́dún. ara ìyá mi mo ti kọ́ pé ká máa ṣàpọ́nlé obìnrin. ẹ̀ tó dájọ́ wọ́n mọ̀ wípé bèbí oníkejì. tí n bá ń bóbìnrin kan wà mọ̀ wípé bèbí. tí n bá bóbìnrin kan ṣe tí n bá jẹ́ èèyàn tó súnmọ́ pọ̀n lé lọ́pọ̀lọpọ̀ ọgbà kò ń ṣe pé mo járìn di o ohun tí ìyá mi fi kọ́ mi ni ẹni tó bá fẹ́ lálùbáríkà láyé ó gbìyànjú nínú 100% gbìyànjú kó o ṣe 75% láti wà kẹrin fóbìnrin wọ́n ṣe dáadáa wọn ò ṣe dáadáa ìwọ gbìyànjú dára sóbìnrin ìmọ́lẹ̀ ńlá àlùbáríkà ń bẹ lára àwọn fa. yẹ́yẹ́ òkè o àyàdé yẹn àyàdé
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ ìyá àwọn ọmọ yìí yóò gbìyànjú dáadáa láti ṣe kíni yóò sàsọ́tún sásósì ẹ̀ kóhun tagbánu owó tí bàbá bá tún fún àtújà mọ́ra wọn ẹ̀ ṣáà mọ̀ àṣìṣe àbẹ́yìn obìnrin ṣe máa ń ṣe yóò sáré lọ sanwó òwe first born yìí àmọ́ kó tó sanwó òwe yìí wọ́n á ti kàwé dáadáa eléyìí jẹ́ nǹkan tó máa fẹ́tọ̀ ọmọ yìí débi pé kò mọ̀wé tó àbúrò rẹ̀ bàbá yìí ń ṣe léyìí ó ṣe títí tóbi pé ó ṣe débi wípé àwọn ọmọ yìí tó fi lọ léèwé gíga ìyẹn yunifásitì. mi ní parọ́ fún yín ọmọ second born yìí wà láìta láìsùn wọn bẹ́ẹ̀ láì èyí ló máa ń gbé o ó mọ̀wé dákú. lásìgbà tó ti wà ní secondary school tó bá gbé result wálé bàbá ó sọ̀rọ̀ sí aṣọ òràbúrò rẹ ni. kò ṣe pé ọmọ yìí náà fẹ́ mọ̀wé àmọ́ ọmọ yìí ń ronú àti pé ìfàsẹ́yìn tí bàbá rẹ̀ ṣe nínú ayé rẹ̀ òun àfẹ́tọ̀ ọmọ yìí. káyọ̀dé o ó ṣe mo dúpẹ́. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ yìí jáde yunifásitì o. àmọ́ lọ́wọ́n ọba mi ọba ajídára ọba ṣèyí tó wùn ún ọba tó ní burújí lọ́dọ̀ ọba tí ń ṣàánú ẹ̀dá láì ní wọjọ́ orí ó máa fún ẹ̀gbọ́n yìí lówó owó yìí máa pọ̀ tàbúà àbúrò yìí ò lówó tíṣà làbúrò ń ṣe ẹ má bínú ẹ̀yin tíṣà mi ò bú yín o torí tí ò bá sí tíṣà a lè mọ̀wé tí ò bá sẹ́yìn tíṣà program tá à ń ṣe a lè má rí ṣe dáadáa gbogbo ẹ̀yin tíṣà pátápátá ọlọ́run ọba yóò bless yín ẹ ní jẹ́ tíṣà táníkà o àmọ́ ẹ̀gbọ́n yìí ó ní burúkú owó ní èkó wa tọ́ba léèyàn ní burúkú owó kò ń ṣe pé owó tí ò dá ló ń sọ owó ọ̀hún pọ̀ dáadáa ló ń wí. ẹ̀gbọ́n yìí ní owó débi wípé ìyá àti bàbá ti wá dàgbà àbúrò wọn last born yìí ìyẹn ò sí nàìjíríà ìyẹn ti lọ ìlú òyìnbó tó lọ kò ṣẹ̀yìn ẹ̀gbọ́n o. àwọn first born àti second born yìí wọ́n ti ní ọkọ wọ́n ti marry. ẹ̀gbọ́n yìí ní owó débi wípé àmọ́ ohun tó ń jọni lójú ni wípé ọmọ yìí ò ṣe fún kò ṣe fún bàbá rẹ̀ o. àmọ́ kò sí aṣọ tó jẹ́ pé ojúlówó aṣọ tóbìnrin ń wọ̀ tẹ́ẹ̀ ní rí lára ìyá rẹ̀. ìyá rẹ̀ ń gbádùn bí àlùbọ́sẹ̀ eléwé ni o àmọ́ kò rántí bàbá rẹ̀. awù a ṣe wá gbọ́ wípé ọmọ lówó tó yìí kò tọ́jú bàbá rẹ̀. bàbá mi ọ̀gá bí lọ́lọ́gùdù bàbá mi. ọ̀rọ̀ ìjọ́rọ̀ tó jẹ́ pé gbogbo èèyàn sọ káàkiri kí ló ṣẹlẹ̀ gangan ọmọ yìí ò máa tọ́jú bàbá rẹ̀ àmọ́ ọmọ ìjọmọ tó gbà fáwọn àáfàá tó súnmọ́ lọ́wọ́n ọba mi. ó wá di ní ọjọ́ kan ọmọ yìí bímọ wọ́n fẹ́ ṣe némì ó pe bàbá rẹ̀ ó pè yá àwọn àáfàá jókòó àwọn èèyàn jókòó wọ́n pa màálù rẹ́kẹ́rẹ́kẹ́. ìwọ pàṣẹ bí aláìgbọ́n ni o ti gbọ́. àwọn èèyàn rí ìyá ọmọ yìí pé ẹwà rèé owó rèé léèsì tí ìyá yìí wọ̀ ní ọdún tá à ń sọ yìí owó yìí níyì bíi léèsì bíi 100,000 ní tá a bá ní ká máa ṣe ń sìn yín yóò máa gbẹnu lé bíi 700,000 léèsì. bàbá bá dé aṣọ tí bàbá wọ̀ ìrìn parọ́ fún yín oorun gbogbo ẹ wo bàtà tí bàbá yìí wọ̀ gan kò tẹ́ ẹ bára wọn mú. ẹ mọ̀ ìpọ́ wọn àfà wọ́n máa ń ṣe nǹkan kan
lọ́jọ́ nímí ọ̀wọ́ mùsùlùmí. ẹ̀sọ́ olóyè tuntun dandan. ìyá tó bí ìyá ìyàwó yìí dà ẹ bọ́ ta ẹ wá sanwó dúpẹ́. àwọn olóyè ṣá. ìyá bá bọ́ ta ni ìyá bá ń bó ẹ mọ̀ pé àwọn obìnrin inú wọn máa ń dùn tán wọn bá ń ṣe nǹkan rí. gbogbo ẹ̀yin òbí pátá lọ́jọ́ nǹkan ẹ̀yẹ ọmọ yín wọn ní fi ń ṣàwátì. sífò náà sífò. àwọn àfáà yìí bá tún tajú kán gẹ́gẹ́ bí ìṣe òun àfáà wa. bákàdì sábẹ́. bàbá tó bí arábìnrin tó bímọ yìí dà ní bàbá bá ń jáde lọ́ba ògbà láéláé kò jẹ́ bàbá yìí. nínú àwọ̀ kò dán ẹ gbọ́ nínú aṣọ tó wọ̀ kò bá a mu. àdìsá. àmọ́ àfáà tó ń ṣe wáàsí ó jẹ́ ni ọlọ́run ó jẹ́ àfáà tó jẹ́ wípé yóò sọ tiẹ̀ o bó ò ní pè ní ò ní pè é. èrè iṣẹ́ ń dábọ̀ sọ́ndẹ̀ o. a fi àfáà ìwé bíi bàbá wa Muyideen àwọn àgbà àfáà kọ́lọ́hún bá mi lọ́rẹ̀ ẹ̀mí wọn. ọmọ lèrè náwọ́dọ̀ káńsì. àfáà yìí tẹnu bọ̀rọ̀ káńsì. ó ní arábìnrin yẹn wá ìyá àkókò ọmọ ẹ gbọ́ ṣé bàbá yín rèé láìláìlá Muhammadu Rasulullah. àdàdé yìí mi ká. ó ní ìyá yín dà ìyá yẹn bọ́ bí ló bá gbọ́ wọn méjèèjì síwájú. láyé ká gbogbo àwọn tó. ó tún béèrè lẹ́ẹ̀kan sí i arábìnrin ṣé bàbá yín rèé. yòyọ láyé ká. àbáyí bá tẹnu bọ kéwú. yòyọ láyé. Ah, lónìí náà káàsì tí mo yẹ yìí jẹ. alásọyé bàbá mi ká kéwú tàfà àyè ká agbẹnu sí máìkì fáwọn ọmọ tó ò bá tọ́jú òbí rẹ wọn ẹ bá ń gbẹnu sí máìkì ń bẹ̀ wọn. o ti mo yẹ yìí jẹ. àfáàyí mẹ́ràn jáde mi dẹ̀ lọ lé kéwú ó dùn mí díẹ̀. ìwọ pápá ìwọ náà lọ́kà sí tún sí mo yẹ yìí jẹ náà. Ah, lẹ́yìn dánú lùpá bá ń jèrè dúdúdú tí ìkókó wọn bọ́ọ̀lù tí ìwé wọn lọ́jọ́ wọn. ó ní agbára. màmá sábà mi lọ́wọ́. ká tó máa mì lọ. sábà àfá alásọyé sábà àfá alásọyé sábà àfá alásọyé àfá alásọyé yẹyẹ òkè òye ṣe mọ kéwù yẹn yẹyẹ ọtún yẹyẹ. ẹ bá wa kà á kéwù tó wọn àfá ká lọ́jọ́ náà lọ́hùn. ó ní jannati huwa fil walidaini wípé àlìjánà ọmọ gìgísẹ̀ àwọn òbí ẹ̀ ló wà. ébà àfá yìí sọ̀rọ̀ ilẹ̀ mì tìtì ó ka kéwù yìí sọ̀tún ó kà á sósì àwọn ajá nọ́ọ̀sì náà tún sọ ajá nọ́ọ̀sì yẹn wá dàbí bí ajá nọ́ọ̀sì bàbá wa Muyideen Bello ó fà tó àwọn ajá nọ́ọ̀sì ń tra ìfa. ó wá ń bèrè wípé arábìnrin kí ló ṣẹlẹ̀ gangan tó jẹ́ wípé bàbá tó bí ẹ lọ́mọ ró aṣọ báyìí ní ó wọ̀ wá. yẹyẹ mi mo gbójú bá bá wọn bí a mọ. ó náà bá ṣe tuntun ó kó àbẹ̀rẹ̀ kó ṣe kó ṣe kó sọ̀rọ̀. bàbá wa máa ń bẹ̀ yàn bí a mọ. orí kaná tún ìbò sí káyé lè yẹ mí bí ṣe. afá yìí bèrè ọ̀rọ̀ yìí ibẹ̀ ni bàbá wa máa ń bẹ̀. arábìnrin ìyá ọmọ kókó bá tẹnu bọ̀rọ̀ wípé tí ò bá ṣọlọ́hún ibi tóun dé lónìí àti ìyá òun yìí òun ò bá má débẹ̀ torí bàbá yìí bàbá òun ni tòótọ́ àmọ́ ǹgbà tóun wà ní kékeré ní màjèsẹ́ bàbá yìí máa ń fi àbúrò òun ó máa ń gbé lórí òun. tún lè tún ọmọ wa. bàbá wa máa ń bẹ̀ yàn bí a mọ. orí kan ọlọ́yìnbó ọ̀rọ̀ yà ó jẹ́ bó ṣeré ọlọ́mọ ọ̀rọ̀ yà ó jẹ́ bó ṣeré ọlọ́mọ ìyanu ìyá mi hàn ní gbogbo ayé. àfá yìí gbọ́ ọ̀rọ̀ yìí ìyá mi hàn ní gbogbo. ẹ̀rọ ọlọ́wọ̀n ọba ó bá àfá yìí pé àṣé wáàsí máa ń tinú wáàsí jáde ni nínú ẹ̀ bàbá náà. àṣé wáàsí máa ń tinú wáàsí jáde ni láì pẹ́ ṣojú lẹ̀ ṣáájú mú. àmọ́ ká tó wí ká tó sọ àjọ bàbá yìí bẹ̀rẹ̀ sí í sunkún ó lẹ̀ má dà ó ní kọ́mọ yìí dáríjì òun pé òun ò mọ̀ tó lẹ̀ tó dalẹ̀ ìfẹ́ tóun ní sọmọ òun gbà òun ló pọ̀ jù tó dalẹ̀ àfá wa ṣe wáàsí ìka ò. àfá ní gbogbo ẹ̀yin bàbá pátá ẹ má fọmọ kẹ́kàn torí
wípé gbogbo ọmọ lójú ọlọ́run ọba mi ìkan náà ni gbogbo wọn. omi ayé alálẹ̀ ẹ̀fẹ̀ bóbú bọ́jú bóbú wẹ́sẹ̀ ìgbà tó pọ̀ títí gbogbo ara lè mí sàn òróró omi ayé alálẹ̀. ẹ̀yin òbí tẹ̀ ń fọmọ kẹ́kọ̀ọ́ ẹ wò wípé eléyìí ló dáa jù ẹ jáwọ́ ń bẹ̀ òun tí ò dáa mà ní ọlọ́run ọba nìkan mà ló mọ ọmọ tí ó ṣe dáadáa fún wa lọ́jọ́ ọ̀la ọmọ tá a bá ń tanù tá a rò pé kò jẹ́ nǹkan kan ó lè padà wá jí èèyàn lọ́jọ́ ọ̀la o mo fẹ́ kẹ́ ẹ rántí gbogbo àwa màjèsín torí màjèsín lèmi náà o à ń gbàgbé nǹkan. ọ̀rọ̀ àgbàre o ètò alálùbáríkà látẹnu ọmọ yín Síkírù Àyìndé ọmọ Adékọlá. iléeṣẹ́ alálùbáríkà kan wà ó wà nílùú Nàìjíríà yìí tó jẹ́ wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fi òǹtẹ̀lù wọn pé gbà gbogbo àwọn èèyàn tó ń bá wọn dòwò pọ̀ pátá ló ń sọ wípé iléeṣẹ́ yìí ọlọ́run ọba mi ló mọ̀ ọ́n dá kalẹ̀ iléeṣẹ́ wo là ń sọ Fuminik bẹ́ẹ̀ ni wọ́n yàtọ̀ láàrin gbogbo àwọn ẹgbẹ́ wọn kí ló ń tún fi yàtọ̀ ẹ̀yin tẹ́ ẹ wà l'Amẹ́ríkà tẹ́ ẹ wà nílùú London tẹ́ ẹ wà kákàkiri gbogbo àgbálá ayé ìyá yín wà ní Nàìjíríà bàbá yín wà ní Nàìjíríà ẹ̀gbọ́n yín ni àbíyàwó yín ni àbọ̀wọ̀n àbúrò yín àbẹ̀gbọ́n yín lè fẹ́ fi nǹkan ránṣẹ́ sí wọn iléeṣẹ́ Fuminik ní kẹ́ ẹ kàn sí o iléeṣẹ́ alálùbáríkà ẹ jẹ́ ń pe nọ́mbà àwọn fún yín kẹ́ ẹ kọ sílẹ̀ nítorí wípé gbogbo àwọn tó ń bá wọn dòwò pọ̀ gbogbo ọlọ́padà ń pè mí pé Àlùjọ bẹ́ẹ̀ gangan náà ló ṣe rí nọ́mbà àwọn rèé o ẹ pè wọ́n kẹ́ ẹ tún bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp nọ́mbà wọn 08135894703 lẹ́ẹ̀kan sí 08135894703. ẹ wò lé iṣẹ́ tá à ń sọ yìí kan tún gbangba sùn lọ́yẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ gbé káàkiri Nàìjíríà àbí láti Nàìjíríà lẹ fẹ́ gbé ránṣẹ́ sókè òkun iléeṣẹ́ Fuminik ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ sábìsì wa wàláì ayára bí ọ̀ṣà bá a ṣe ń gbádùn kí n ṣàyídò ṣùgbọ́n ẹ jẹ́ ká wá dẹ̀ka ìpolówó ọjà wa mò ń lọ mò ń bọ̀ wá ná ẹ má kúrò ńbẹ̀ o mò ń bọ̀ wá. Fuminik integrated service. We are always at your service. Fuminik integrated service. We are always at your service. Fuminik integrated service is the #1 in Nigeria. Our services are comfortable, reliable, and enjoyable. We are always there for you whenever you are in need of dispatch bag delivery, bills payment service, international courier, general logistics service, POS service, and also terminal purchase. You can call or DM on WhatsApp on this number 081-3589-4703. Fuminik integrated service is the best for you. Fuminik integrated service. We are always at your service. Fuminik integrated service. We are always at your service. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilé tó kó orúkọ mi ní Hafiz Eniola tí ó gbọ́ mọ̀ sí orílẹ̀-èdè ó sì kan méjì tí mo ṣe wá bí ju pé mo fẹ́ jẹ́ kẹ́yìn ara alẹ́ kẹ́ máa ṣe kí ni kẹ́ máa wo Alujo FM online TV station ni. mọ́mì Tósìn látìgbà tẹ́ ẹ ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn tún fi comment jẹ́ yín yà kí ló ṣẹlẹ̀ gangan. ẹ wá gbà mí ó mà sún mi o látìgbà tí mo ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn ò share even wọn tún fi comment jẹ́ mí níyà kí lọ́nà àbáyọ.
ìyá Tósìn mo sọ fún yín ẹni mọ̀nà là ń tẹ̀lé iléeṣẹ́ alálùbáríkà Alujo FM ló ní pé ká ṣe like comment àti viewer gbogbo ẹ̀yin tẹ́ nídìí followers tó jẹ́ níhùn lórí social media lórí Facebook ní Instagram TikTok YouTube ẹ máa bọ̀ nílé iṣẹ́ alálùbáríkà Alujo FM ẹ pè wá àbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp number wa 08028394626 lẹ́ẹ̀kan sí 08028394626 ogun a ò ní viewer a ò ní followers. ẹ káàbọ̀. ẹni tó bá fẹ́ náwó kó súnmọ́ wájú ẹni tó fẹ́ jó kó bọ́ sẹ́yìn kó lọ jó. wọ́n kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin tá a jọ bẹ̀rẹ̀ ètò yìí látòrí Facebook mo kí yín o ẹ̀yin tèmi lórí YouTube mo kí yín ẹ̀yin tèmi lórí TikTok tí gbogbo èèyàn mọ̀ sí Black App mo kí yín ẹ ṣeun gan ni o ojú tẹ́ ẹ fi ń wò mí kò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di. Àlùjọ ìmọ̀ àwọn ọ̀dọ́ ẹ̀ máa rọra. mo wá ń fi àsìkò yìí mo ń sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Dorcas Adéyínká empowerment ẹ lọ ra fìlà yín o èmi ti ra fìlà o gbogbo aṣọ tí n fẹ́ rà fọ́wọ́n òṣìṣẹ́ mi pátá gbogbo ẹ̀ mo ti sanwó rẹ̀ torí mo mọ̀ pọ́dún yìí máa dùn dáadáa ẹ tètè ọ̀dà báyìí ẹ pè máníjà ẹ sanwó aṣọ yín mo mọ̀ nǹkan tí mi ń sọ torí tó bá ń pọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta tẹ́ ẹ bá wá ń sanwó ẹ lè má ra aṣọ o torí pé àwọn èèyàn ti ń ra aṣọ bàbè báyìí nínú ẹgbẹ́ donation. ta ló gbé kí sì fún ẹ lápá. ẹ̀yin ọkùnrin ẹ̀yin náà ẹ ra aṣọ lọ́dún yìí ẹ jẹ́ kọ́kùnrin pọ̀ dáadáa nínú ẹgbẹ́ yìí Christmas party on the 23 December ni bá a ṣe máa ń ṣe lọ́dọọdún ni tọdún yìí yóò tún yàtọ̀ dáadáa yóò dùn gbọ́ngbọ́n yóò kàn sí ẹ̀yin ọkùnrin ẹ ra fìlà yín fìlà ò wọ́n wàláhì ìfìlà ọkùnrin ló ṣìpù jù ẹ lọ ra fìlà yín o. Adékọ́lá Síkírù Aláyìndéjó Síkírù Aláyìndéjó. sọ́rí kó bá tọ̀ wá pé àwa ló ń gbà. ẹ ti dohun ìgbàgbé o ẹ máa bọ̀. Adékọ́lá Síkírù Aláyìndéjó Síkírù Aláyìndéjó. Alujo FM Aláyìndéjó. Alujo. ṣe alálùbáríkà Alujo FM àwa ni bàbá.